kókànkó lòun agogo idẹ àwo mi ròde òde ire. ìmúlẹ̀rẹ́ tí wọ́n láwo ìṣẹ̀ṣe àwo méje àwo ire ẹ̀ẹ́dùn àgbo. ẹ̀lẹ́lẹ́yìí o mo kí wa káàárọ̀ mo kí wa káàsán ẹ kú ìyálẹ̀ta mo sì kí wa kú alẹ́ o. gbogbo wákàtí tí ètò yìí bá bá yín wákàtí ìdùnnú ni ó jẹ́ o. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ewé tẹ̀ ń wò yìí ni àwọn bàbá wa pè ní ewé àìlò. òun ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí. ìwọ̀n apolówó ògùn fún ọ o. àlàáfíà ni mo wá pín kárí ilé ẹ̀kọ́ ni mo wá pín kárí ilé kó lè bàa dọ́gbọ́n. wàá gbọ́ ìtàkùn léwé yìí kò ṣòro dámọ̀. àǹfààní ara ẹ̀ pọ̀ kí làwọn bàbá wa lò fún. ọ̀yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. kẹfẹ́nu mẹ́nu kẹfìtì méjì kẹwàá sẹ́nu kẹ́mú. ẹ̀yin tẹ ní báírò ẹ̀yọ́ sí tòsí. ẹ̀yin tẹ kàwé ẹgbẹ́wé sí tòsí kájọ kẹ́kọ̀ọ́ lórí ìwé yìí ewé àìlù àìlù là á pè é o. ẹ̀ẹ́dùn àgbo lọ́nà fọ́mọ àwo ọ̀sẹ̀ ẹ̀dúrà olúgbòǹgbò mi àwo méje àwo ire olúwo bá dàbí pàdé. ẹ̀rí owó yìí bíi mírèkù ní máa ṣiṣẹ́ ọgbọ́n rí ọgbọ́n ń bẹnu ara ẹsẹ̀ ní òní ọlọ́run kẹ́ àwọn bàbá wa ó fi nǹkan yé wọn pọ̀ ewé abíwẹ́rẹ́ làwọn á máa jáwé ẹ̀jẹ̀ o ó lè máa sọ pé bàbá yìí tiẹ̀ fàfọ̀sẹ́ lẹ̀ èé folúgbòhùn lẹ̀ èé sọ̀dọ̀ tèmi ń bí tọ́ bá ti ń sòótọ́ tó bá jẹ́ pé ìwà tó ń wù ìwà ó tọ́ ọ̀nú ló ń wù gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ yóò sì máa dàṣẹ. tó bá jẹ́ni tí bá máa parọ́ ò lè sọ̀rọ̀ kásì ọ̀rọ̀ ogun láéláé. torí ọlọ́run ọba kì í sọba òpùrọ́ dèédé ohun tó bá fi wọn òṣùwọ̀n rẹ̀ níwọ̀n náà máa fi gbà á. tó bá jẹ́ni tí máa táyé èèyàn ṣe ẹni tí ó táyé tiẹ̀ náà ṣe ọlọ́run ọyàn tí ọ ọba ìjẹ́ni tí máa bá tiẹ̀ ẹni tí ó bá tiẹ̀ náà jẹ́ ọlọ́run ọyàn tí ọ. ọ̀yá ẹ̀ka títí bí ẹja máa mẹ́tò bọ̀. ewé yìí àwọn ọ̀jọ̀gbọ́n máa lò ó pàápàá jùlọ tóbìnrin bá wà nínú oyún àbí èèyàn bá jẹ́ni tó jẹ́ pé ó wà láwùjọ àwọn ọ̀tá tó pọ̀. ó ń béèrè lọ́wọ́ mi pé ṣé ewé yìí náà ni ọ̀wà wọ́n ní dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ Ògúndáre bàbá wọn àníwọ̀ dán wò. ọwà lọ wá àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀. ó ń béèrè pé kí ni jábẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ tó bá lọ agbó ọ̀gẹ̀dẹ̀ èèyàn bẹ́ ọ̀gẹ̀dẹ̀ lọ tó bá jọ kejì tó bá padà lọ tàbí rọ̀lẹ́ ó ti rí ọ̀gẹ̀dẹ̀ yóò ti yọ sókè tó bá mọ̀ kó béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n fi àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ wọ́n fi hàn ọ́ wá di yọ pọ̀ ọ̀yà kò dá gbada. sọwárí ewé àìlù yìí ọ́ wàá fi bò ó pẹ̀lú odidi atari kan ọ̀tán ó ti jó tán ó ti dòògùn. tí obìnrin bá wà ní oyún ẹni wọn máa fomi tútù lò ó láàárọ̀ lálẹ́ ó ń bèrè pé sẹ́yìn kí ni ó ṣe àjẹ́ kan ò ní rìnà róyún inú rẹ̀ tó fi bí ìkà kan ò ní rìnà rí ọlẹ̀ ẹnu rẹ̀ wọn ò ní rí ṣe ní nǹkan kan tó fi bí dán wò ó sì bá bẹ́ẹ̀. èèyàn máa jọ ọlọ́run níyàn ni ọdún bẹ̀rẹ̀ pé ṣé ojú ọ̀run ni òjò ti rọ̀ wá ní ọlọ́run ti dáyé ojú sánmà náà lòjò ti rọ̀ wálẹ̀ dúkìá ọlọ́run sì ni dánwò ọba abẹ́ sọpọ́dé ní. tí obìnrin aláboyún tẹ́ bá ń ja tí bá ń gbóòmù èèwọ̀ ni àwọn ẹni ibi wọn ò ní rí sórí pọ́dọ̀nà kejì sórí tọ̀nà àkọ́kọ́ yẹn tọ́ bá tiẹ̀ ń lò òun tó dáa jù oyún inú rẹ̀ wọn ò ní lè dáwọ́ lé yóò sì máa bí bá ti ń dàgbà sí ti ń ga sí wọn ò ní rìnà rí ṣe ní kankan bẹ́ẹ̀ náà ní ọ̀nà kejì tó bá gbo ewé yìí rárá fún yín sí kọ́ máa mú
á gbé sínú fìrígò làwọn ará Faransé pè é ó lè gbé sínú fìríjì kan mọ́ ọ̀sẹ̀ mú. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ìmí yìí làwọn èèyàn fẹ́ sáré sí jù àwọn èèyàn ti mú báírò lọ́jà ewé ìkọ́kọ̀ oko dàgbàdà ewé tètè pọ́nlá àbìfà gbúrú ọ̀yà kó sínú àgbàdà fòdìdí àtàrí kan lásẹ̀kún odògùn ó ń bèrè pé tẹ́ kíni lọ́ọ́ wá kèrègbè bu omi sí omi odò tí ègbẹ wá da ẹbu yìí lé lórí ọ wá fi aṣọ funfun bò ó lórí ọ wá dì í ní òwú dúdú òfunfun ní ẹ̀gbẹ́ ẹnu rẹ̀ ọ wà náà o dórí rẹ̀ kodò kó gbé kọ́sẹ̀ náà nà ibẹ̀ ni ọ gbé sí kò gbọdọ̀ kán lẹ̀ àní ọdún wò bí wọ́n bá sà tàbí wọ́n bá àwọn ẹni bí wọn ò ní rí nàmọ̀nà inú ilé rẹ̀ dán wò ọba bẹ́ẹ̀ ó mẹ́rin lọ́rùn kí òṣèré méjì ewé méjì náà là ń pè lóògùn bí ẹ bá ti pọ̀jù ó ti di nǹkan míì dán wò ẹlòmíì ń bẹ kò fẹ́ kí wọ́n mọ̀ bóun so nǹkan kọ́ sẹ́nu ọ̀nà gbẹ́ ilẹ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ sórí ẹnu ọ̀nà àbáwọlé wọn ọ wá mi ilẹ̀kùn fúrẹ́mù kéní àti fúrẹ́mù kejì ọ wá gbẹ́ ilẹ̀ tí ó kanra wọn báyìí ọ gbẹ́lẹ̀ mi fúrẹ́mù ẹnu ọ̀nà tí ó kanra wọn ọ wá fi ẹbu yìí ó bù sí ẹnu ibi tó gbẹ́ yìí lọ ọ wá wá àpẹ̀bó ó ní wọ́n rẹ̀ padà ọ̀tá bẹ́ẹ̀ ni bú bá gbóògùn wọlé kò ní ṣiṣẹ́ tùbọ̀ tó bá gbé jáde padà yóò ṣiṣẹ́ tó ọ̀tá lẹ́nu ọkùnrin kù orúkọ mi ni Lukman ọmọ àhẹ́dárì bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà +23480 3298 3298 +23480 3298 3298 yẹn fún wa ní kasi +229 5465 1928 +229 5465 1928 èyí mo fún yìí nọ́mbà orílẹ̀-èdè Benin ni yẹn fún wa ní nọ́mbà MTN ní Nàìjíríà kasi +23481 33 155 111 yóò yẹ wá kò ní yẹ lẹ tọ́ba ti pẹ́ nọ́mbà Nàìjíríà mi tí ọ lọ ìsìn lórílẹ̀‐èdè Nàìjíríà ni pé nọ́mbà àtúbẹ̀nẹ̀ tàbí kò pè mí direct lórí WhatsApp yóò yẹ wá kò ní yẹ lẹ ẹ bẹ́ẹ̀ darapọ̀ mọ́ lórí WhatsApp ni ìtọ́jú ara ìbéèrè nípa àkọsíjà ẹ̀ka kì í sọ̀fẹ́ o owó ni o yóò yẹ wá o kò ní yẹ lẹ o gbogbo ń ta fẹ́ Elédùmarè yóò sì fún wa èyí tá a fẹ́ Elédùmarè yóò lè jìnnà sí wa ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ojo pé àjẹbùnmi ìyàwó. Ọ̀sẹ̀ ìdúró bàbá nígbàrún bàbá sọ̀rọ̀ gbogbo. Bàbá nígbàrún bàbá sọ̀rọ̀ gbogbo. Àwọn lọ́gbọ́ dájú. Mo ti jú wa bá mi ọdún. Mo rí ìbẹ̀rí. Ó borí o. Ikú tí balọ̀nà ẹ̀yà fún wa. Gbogbo ọ̀nà tó bá gbà wá fún. Gbogbo ọ̀nà. Mo ti jú mo wá bá mi òsì. Mo rí ìbẹ̀bọ̀n. Ó sì wo kọ̀wé. Gbogbo ọ̀nà tó bá gbà wá fún. Gbogbo ọ̀nà. Ikú tí balọ̀nà ẹ̀yà fún wa. Mo ti jú mo